tó aṣọ́wé Yorùbá tó sọ wípé olówó kì í fẹ́ kú ayé ò sunwọ̀n ìgbé ayé Nàìjíríà ò dáa ṣùgbọ́n kò ṣe bíi ti ká kọjá lọ sọ́run o. Ẹ wo ọmọ Yorùbá mo kí yín o. Àkọ́kọ́ náà nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọdẹ òdìrí àjíǹde ara yóò máa jẹ́ fún wa o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ wá wò ó níbi tí lára àwọn òṣìṣẹ́ níbi tó ti gbójú fèrèsé jápa tó ti gbójú fèrèsé fẹ́ fò látòrí story building já sílẹ̀. Kí ló fà á? Kí ló ṣẹlẹ̀? Látàrí iná tó ń jó, bẹ́ẹ̀ ni látàrí iná tó ń jó ní inú ilé ìfowópamọ́ UBA, èyí iléeṣẹ́ wọn tó bẹ̀ lẹ́kọ̀ọ́. Ẹgbọ́n tá ń fẹ́ kú kò mà sẹ́ni fẹ́ kù. Bàbá ó bàbá àṣọwé Yorùbá kan tó ní ewúrẹ́ ló gbọ́jọ́ kú ẹ̀ tó jẹwé tó bá jọ́bọ ènìyàn ní jìnnìjìnnì á ti bò ó. Mo ṣọ́ọ̀pù òun ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Fáfàní ìwọ tó bá mọ̀ ṣe rí ìṣẹ̀lẹ̀ iná dùn gbàm ní ọjọ́ ìṣẹ́gun ní ilé ìfowópamọ́ United Bank for Africa which is UBA ní olú iléeṣẹ́ wọn ní Marina, Lagos Island. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ iná kan dún bẹ́ẹ̀ o. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, afurasí tó jẹ́ òṣìṣẹ́ ilé-iṣẹ́ UBA, bẹ́ẹ̀ ni o, ibẹ̀ ni wọ́n ti rí afurasí níbi tó ti ń gbójú fèrèsé tó ti ń pọn bọ̀ wá sílẹ̀. Pẹ̀lú gbogbo bí ibẹ̀ yẹn dẹ̀ jìnnà sí ilẹ̀ẹ́lẹ̀. Afurasí òṣìṣẹ́ UBA yìí pọn ni o. Ó pọn látàrí pé ó fẹ́ fi escape kúrò ní inú ewu iná tó lọ lọ́wọ́lọ́wọ́ nínú UBA náà. Gẹ́gẹ́ bí information tẹ̀ wá lọ́wọ́ rí pé àwọn 11 ni wọ́n ti kó jáde o. Bó tilẹ̀ jẹ́ pé ambulance ti gbé wọn lọ láti lọ ṣe ìtọ́jú wọn dáadáa torí pé wọ́n fara kó àṣà. Àwọn 11 ti lọ. Bàbá ń bàbá bóyá oníyàwó àtọmọ ó wá wò pé ikú yìí kò gbọdọ̀ ká òun mọ́ kọ́nà kíá ni bàbá yá tètè mú fèrèsé mọ́ yá mú gbà á. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn àjọ panápaná wọ́n ti débẹ̀ o. Wọ́n dẹ̀ ti ń jẹ́ kó yé pé àwọn ti ń control ẹ̀ ṣùgbọ́n èrò pọ̀ jù. Although the blaze has been brought under control. Bó tilẹ̀ jẹ́ pé ìdí nǹkan tó fa iná jíjó yìí kò sẹ́ni wọn tó mọ̀. Wọ́n sì wà díẹ̀ ní assignment. Wọn ò lè sọ bí ibi tí iná ti là gàràrà jáde àti tó fà á tí iná fi là jáde níbẹ̀. Kò sẹ́ni tó mọ̀. Ìwádìí sì ń lọ lọ́wọ́ ni. Ẹjọ́ tá ń fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ kú o. Bẹ́ẹ̀ ni ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni kò pariwo pé ó mà ṣe o $1 mi tó ń bẹ nínú ilé iṣẹ́ ìfowópamọ́ yìí òun ló ń jò yìí. Bẹ́ẹ̀ nìkan ní ikú tó jẹ́ kó pani tó bá ṣí fìlà lórí ẹni àfi ká máa dúpẹ́ ni o. Mo sọ pé arákùnrin yìí ó jẹ́ kó máa lọ dúpẹ́ ni. Ibẹ̀ làwọn kan ti pariwo pé ṣé kò sí fire extinguisher níbẹ̀ ni. Iná ò tó lọ ní fire extinguisher ṣiṣẹ́ tí iná bá juná lọ panápaná ló máa sáré wá. Bẹ́ẹ̀ kinní kan ti wá ń pa àwa ká sọ pé àwa ọmọ Nàìjíríà jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn kan dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n ń rẹ́rìn nígbà tó ń rán àwọn èèyàn tó ń fò sókè tó ń sáré tó ń ṣe ogbẹ̀, especially àwọn tí wọ́n jáde gan wọ́n tó sanra tó ń ṣe kẹ̀kẹ́ tó ń ṣe kókò tí wọ́n sáré. Ibẹ̀ làwọn kan ti rẹ́rìn tó tún fi àwọn tó sanra tó ń ṣe lálàyé tó fi wọ́n rẹ́rìn. Mi ò mọ báwọn èèyàn ṣe kí ń láàánú tí wọ́n káàánú ara wọn. Ẹjọ́ tó bá jẹ́ àbúrò wọn tàbí ẹ̀gbọ́n wọn tàbí ọmọ ìyá wọn tàbí bàbá wọn tàbí àbúrò wọn kan ló ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ náà ṣé bọ́ ṣe máa rẹ́rìn rè? Ó dá mi lójú pé wọn ò ní rẹ́rìn. Ara tá a dẹ̀ sọ nìyí. Kíní yẹn ti fẹ́ bá àwa ọmọ Nàìjíríà jẹ́. Nàìjíríà mo ti rí pé èèyàn ọ̀ká sọ wípé ìṣẹ̀lẹ̀ ńlá dẹ̀ máa ṣẹlẹ̀ yálà bóyá ilé jó ni àbí báǹkì ń jó àbí ìṣẹ̀lẹ̀ ásídẹ̀ǹtì kan ni. Kọ̀ràn ká ṣúgbà tí àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ẹni kí ni wọ́n ṣe? Wọ́n á kọ́kọ́ mú fóònù. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe recording.
ìmí àti ẹ̀ máa rẹ́rìn-ín ṣé n tó kàn nìyẹn ẹ̀ tí ẹ̀ kọ́kọ́ dóòlà ẹ̀mí àwọn èèyàn yẹn náà wọ́n á kọ́kọ́ mú fóònù wọ́n á máa rẹ́rìn wọ́n á máa yá wọ́n á máa ẹlòmíì ò tiẹ̀ kí ẹ̀ bóyá nǹkan kan lè ṣẹlẹ̀ sóhun láti bẹ̀. ẹ wo bẹ́ẹ̀ nìkan tún jẹ́ pé wá ó ní ọlọ́run máa kó bọ̀bọ́ yìí yọ ni torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni a jẹ́ pé òkú lẹ́lẹ́jà tà bẹ́ẹ̀ nìkan ní tá ń fẹ́ kú kò mà sẹ́ni tó fẹ́ kú òun ló fà á tí bàbá ṣe já pa ìkan tí jẹ́ pé mi ò ní bank manager yẹn ti rówó àbí nítorí wípé kò ní lè explain kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ if you don't get it forget about it ó ti yé yín ṣe mọ̀ pé àbí ká tún sọ pé ara àwọn ọ̀nà tó tún fẹ́ ṣe kiri tó tún fẹ́ fi kówó ìjẹ náà nìyẹn ejò wọlé oko 36 million mi no evidence no explanation ọ̀bọ wọlé okòwò jẹ ó lọ eku ṣe tiẹ̀ okòwò jẹ now iná náà tún ti wá wọlé ó ti wá jó owó báyìí bank manager ti hámà ẹ wò ó olórí àdúrà bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí ò ti lọ yẹn ọ̀pẹ nìfọ́lọ́ ẹ ṣáàgbà pé ẹ gbàdúrà kí ẹ̀mí má bọ̀ sí nítorí ẹ̀mí ṣe kókó ẹ̀mí ṣe wàhálà bẹ́ẹ̀ nìkan ni mo sọ pé ẹni tó sálọ ìka ló ṣeé ṣe kó gbówó dání sálọ ni kò bá gbówó kó jápa ṣé lójú ikú tàǹjẹ́ dánrú ẹ̀ wò ṣé lójú ikú ló ti fẹ́ gbówó sálọ bẹ́ẹ̀ nìkan tún jẹ́ pé wa ó ní Uche Malami joinda ọ̀ni òun wọ́n pẹ̀lú àwọn tí wọn ò fẹ́ fún tí ò fẹ́ kí òmìnira Biafra òun wá so àwọn ò lè káàánú ọ̀tá wọn àwọn we can never expect anything else from our hard enemy Fulanis or some confused lawyer Ejiofor and criminal cocaine drug baron bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ò lè káàánú ṣùgbọ́n nítorí pé bóyá wọ́n ní ọwọ́ ẹtí àwọn náà wọ́n lè má mọ̀ wọ́n lọ́wọ́ ọwọ́ ẹni ní báǹkì náà lè má mọ̀ tó túmọ̀ sí pé a lè sọ pé ohun táwọn náà ṣe ń kọ̀kọ̀ ló wá dùgbà níta ẹ̀ ló bí mi tọ́ka mọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá la fi sọ wípé ẹjẹ́ àdìde ká bọ ẹjẹ́ agbára wa èyí tá a ṣerú ti tó Yorùbá nation nìkan ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún torí ẹ̀ la ṣe pariwo wípé ẹ bá wa bò kó lọ fàáfà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹjọ́ ìyàwó yọ̀ lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé a ó máa bẹ bí ẹni bẹ iṣu ni àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ náà o gbogbo tó wá láwọn ní dé nǹkan ó máa láwọn ní dé bá God bless Yorùbá nation ọlọ́run má bùkún orílẹ̀-èdè mi o la fi kí n pé ó dàbọ̀.